Àdìtú Olódùmarè orí karùn-ún apá kejì. Oorun ni eléyìí yóò sùn ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1999 tí kò ní jí mọ́. Èyí ni ọjọ́ ikú rẹ̀. Báyìí ni àwọn nǹkan tí Àdìtú Olódùmarè kọ sílẹ̀ ní ojú ewé ìwé ọ̀kan nínú àwọn ẹ̀mí tí wọ́n ti kú ṣùgbọ́n tí wọ́n ń ṣe ìránṣẹ́ ní òde ọ̀run. Bí ó ti kọ eléyìí sílẹ̀ tán ni Àdìtú wo iwájú tí ó rí àwọn adìẹ, pẹ́pẹ́yẹ, ewúrẹ́, àgùntàn, ẹyẹlé àti onírúurú àwọn ohun ọ̀sìn gbogbo tí wọ́n tẹ̀lé ara wọn tí wọ́n ń lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́. Ìgbà tí ó sì wádìí lọ́wọ́ ẹnìkan ibi tí àwọn wọ̀nyí ń lọ, onítọ̀hún ṣe àlàyé pé wọ́n ń lọ tò ara wọn sí ibi tí Ẹlẹ́dàá ti pa láṣẹ fún wọn ni, nítorí ó ń tó àkókò orin òwúrọ̀ fún yíyin Ọlọ́run ọba lógo. Kò pẹ́ lẹ́yìn èyí lóòótọ́ ni orin bẹ̀rẹ̀ tí gbogbo nǹkan tí ó wà níbẹ̀ bẹ̀rẹ̀ sí kọrin tí wọ́n yin Ọlọ́run lógo. Ilẹ̀kùn ilé kọ, fèrèsé kọ, ojú ọ̀nà tí à ń tọ̀ kọ, ohùn gbogbo wọn sì papọ̀ ṣe ọ̀kan ṣoṣo. Ó dùn tó bẹ́ẹ̀ tí dídùn náà ṣòro láti ṣàpèjúwe. Èyí tí ó jẹ́ ìyàlẹ́nu ju gbogbo rẹ̀ ni tayọ̀tayọ̀ tí gbogbo ẹ̀mí tí ènìyàn ń rí fi ń kọrin. Wọ́n ń kọ pẹ̀lú ẹ̀rín, wọ́n ń kọ pẹ̀lú ayọ̀. Ẹnikẹ́ni sì lè rí lójú wọn báyìí gbangba pé orin ayọ̀ tí wọ́n ń kọ inú ló ti wá. Wọ́n fẹ́ràn Olódùmarè tọkàntọkàn ni. Ìgbà tí ó bá yẹ kí wọ́n ké, wọ́n á ké dáadáa. Ìgbà tí ó bá yẹ kí wọ́n rẹ ohùn sílẹ̀, wọ́n á rẹ̀ ẹ́ sílẹ̀. Orin náà dùn tayọ. Lẹ́yìn èyí ni Àdìtú rí ẹ̀gbọ́n rẹ̀ kan tí ó ti kú. Inú rẹ̀ dùn púpọ̀ láti rí àbúrò rẹ̀ yìí, ó sì ń fẹ́ láti fi ibi tí bàbá rẹ̀ wà hàn. Ṣùgbọ́n ó ní òun kò ní jẹ́ kí àwọn gba ọ̀nà tí àwọn ò fi tètè dé ọ̀dọ̀ òbírí ayé, nítorí òun fẹ́ fi nǹkan hàn díẹ̀ kí ó tó dé ọ̀hún. Bí wọ́n bá ń fẹ́ yára, yóò sọ fún dígí tí ó wà nílẹ̀ tí wọ́n rìn kí ó gbé àwọn lọ ni. Dígí ni yóò sún ẹsẹ̀ wọn gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọn ò fi dé ọ̀hún. Ẹ̀gbọ́n Àdìtú yìí mú wọ inú ilé ńlá kan lọ. Ilé náà tóbi ju ilékílé ní òde ayé. Ilé náà ni àwọn ará ọ̀run ń pè ní ilé ọpẹ́. Gbogbo ẹ̀gbẹ́ ògiri ilé náà láti ilẹ̀ dé òkè pátápátá ni wọ́n kan èèkàn mọ́, tí wọ́n gbé àpò kọ̀ọ̀kan kọ́ gbogbo àwọn èèkàn náà lọ. Ọkùnrin náà dáhùn, ó ní, ilé yìí wà fún gbogbo ènìyàn ní òde ayé. Ilé náà ni à ń pè ní ilé ọpẹ́. Àpò tí o sì rí wọn ni à ń pè ní àpò ọpẹ́. Ẹnì kọ̀ọ̀kan nínú ayé ni ó ní àpò ọpẹ́ kan. Inú èyí ni a kó iye ọpẹ́ tí Olúwa rẹ̀ ti gbà rí láti ọjọ́ tí ó ti dé inú ayé sí. Bí ènìyàn bá lówó, ẹni mélòó ló fi owó rẹ̀ ṣe ní oore? Ẹni mélòó ló wá dúpẹ́ oore lọ́wọ́ rẹ̀? Ẹni mélòó ló jẹ́ aláìmoore tí Olúwa rẹ̀ ti ṣe lóore tí ó jẹ́ pé Ọlọ́run ọba nìkan ló lè dúpẹ́? Ẹni mélòó ni Olúwa rẹ̀ fi nǹkan ta lọ́rẹ rí ní òde ayé? Gbogbo ìwọ̀nyí wà nínú àpò ọpẹ́ Olúwa rẹ̀. Wọ́n gbé e kọ́ ẹ̀gbẹ́ ògiri. Ilé ńlá ràgbàjà kan tún wà tí Àdìtú wọ̀. Eléyìí kún fún ogúnlọ́gọ̀ àpótí tí wọ́n tún tò lọ bẹ̀rẹ̀. Orúkọ tí wọ́n sì kọ sí ẹ̀gbẹ́ àpótí kọ̀ọ̀kan ni iṣẹ́ ìsìn ọmọ ènìyàn. Owó tí ẹnikẹ́ni bá dá fún iṣẹ́kíṣẹ́ tí ó bá ṣe láyé fún ìsìn rẹ̀ ni wọ́n fi ra aṣọ sínú àpótí kọ̀ọ̀kan tí à ń pè ní aṣọ ọ̀run. Iye tí onígbàgbọ́ kan bá dá fún iṣẹ́ ṣọ́ọ̀ṣì rẹ̀, yálà fún ilé kíkọ́ tàbí sísan fún àwọn tí ń ṣiṣẹ́, ẹni bí àlùfáà tàbí àwọn òṣìṣẹ́ mìíràn. Gbogbo owó wọ̀nyí ni wọ́n fi ra aṣọ ọ̀run sínú àpótí fún un. Bákan náà sì ni fún onímàle tàbí abọ̀rìṣà. Iṣẹ́kíṣẹ́ tí Olúwa rẹ̀ bá ti ṣe fún iṣẹ́ ìsìn, wọ́n ní láti san owó rẹ̀ fún un ní ọ̀run. Ṣùgbọ́n nínú àpótí kọ̀ọ̀kan ni kinní kan báyìí wà tí wọ́n ń pè ní akọ òkúta ọ̀run. Ṣe ni eléyìí máa ń ta bí iṣu, ó sì wúwo púpọ̀. Ó wà fún bí ìwà Olúwa rẹ̀ bá ti dára sí. Nítorí ènìyàn lè máa lọ sí ilé ìsìn lójoojúmọ́, ṣùgbọ́n síbẹ̀
kí ó burú ju èṣù lọ. Bẹ́ẹ̀ ni ó yẹ kí àpótí olúwa rẹ̀ wúwo, nítorí òun ni màlẹ́kà ìdájọ́ fi máa ń sọ irú ọ̀run tí ó yẹ kí olúwa rẹ̀ lọ nígbà tí ó bá ti kú tán. Bí ènìyàn bá ti dé bodè ọ̀run, ìwọ̀n ńlá báyìí ni wọ́n ó gbé jáde láti fi wọn ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ bí a bá ti fi wé iṣẹ́ rere. Àwọn aṣọ tí ó wà nínú àpótí iṣẹ́ ìsìn kò wúwo jù bẹ́ẹ̀ lọ. Nítorí náà, bí ènìyàn bá ti gbé àpótí kan lé orí ìwọ̀n tí ó gbé ẹrù ẹ̀ṣẹ̀ lé ìwọ̀n lódì kejì, láì jẹ́ pé nǹkan tí ó wúwo tún wà nínú àpótí iṣẹ́ ìsìn, ẹrù ẹ̀ṣẹ̀ yóò tẹ̀wọ̀n ju iṣẹ́ rere lọ. Akọ òkúta ọ̀run ló máa ń jẹ́ kí iṣẹ́ rere tẹ̀wọ̀n dáadáa. Àpótí iṣẹ́ ìsìn lè tóbi dáadáa, ṣùgbọ́n kí akọ òkúta ọ̀run rẹ̀ má ju kékeré lọ. Nítorí èyí, kò ní tẹ̀wọ̀n jù bẹ́ẹ̀ lọ. A tún rí ẹlòmíràn tí àpótí iṣẹ́ ìsìn rẹ̀ kò ju ẹsẹ̀ bàtà kan ní ìbú àti ní òró, ṣùgbọ́n òkúta ọ̀run rẹ̀ lè fẹ́rẹ̀ wúwo tó 20 òkúta kòkó dáadáa. Nígbà tí à ń sọ̀rọ̀ pé ọ̀run tí olúwa rẹ̀ ó lọ, ó lè ṣàìyéni jù bẹ́ẹ̀ lọ. Báyìí ni, bí ènìyàn bá kú, ó ní ibi tí ó ní láti wà títí Olódùmarè yóò fi ṣe ìdájọ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti kú ní ẹgbẹẹgbẹ̀rún ọdún sẹ́yìn tí ìdájọ́ kò tíì kàn wọ́n. Àwọn ẹlòmíràn nínú àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ dé ní láti padà sí ọ̀run mìíràn tí ó tún burú ju ayé tiwa yìí lọ. Ṣùgbọ́n eléyìí kì í ṣe ọ̀run àpáàdì. Nígbà tí ènìyàn bá rò bí ayé tiwa yìí ti burú tó, kò ní fẹ́ kí òun kú kí òun tún lọ síbi tí ó burú jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìwà ni. Bí ènìyàn bá ń hu ìwà gẹ́gẹ́ bí ìsìn tí ó ń sìn ti wí, dandan ni kí ẹrù ìwà rere rẹ̀ tẹ̀wọ̀n ju búburú lọ. Ṣùgbọ́n bí ènìyàn bá dá owó títí, tí ó lọ sí ibi ìsìn títí, tí ó ṣiṣẹ́ tí gbogbo ènìyàn yóò fi rí títí, aṣọ ni wọ́n lè fi owó iṣẹ́ olúwa rẹ̀ rà, kò sì lè wúwo. Ìgbà tí wọ́n bá gbé ẹrù ẹ̀ṣẹ̀ sí apá kan fìín, ni ẹrù ẹ̀ṣẹ̀ yóò fa rere lọ sílẹ̀. Ó parí fún olúwa rẹ̀ ní èyí ni. Bí ẹrù ẹ̀ṣẹ̀ àti ìwà rere bá mọ bákan náà, irú ọ̀run tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni olúwa rẹ̀ yóò lọ. Ó dára ju ayé wa ní ìgbà ẹgbàágbòje. Bí ìwà rere bá tẹ̀wọ̀n ju ìwà búburú dáadáa, wọ́n á tún fi olúwa rẹ̀ ránṣẹ́ sí ọ̀run tí ó dára ju èyí tí àdìtú rí lọ. Olódùmarè nìkan ló lè mọ bí ọ̀run èyí ni yóò ti dára tó. Nítorí èyí tí àdìtú dé dára púpọ̀. Ìgbà tí wọ́n kúrò ní ilé yìí ni wọ́n tún lọ sí ibòmíràn. Ibi tí wọ́n lọ yìí ni ilé àkùkọ ọ̀run. Nítorí kò sí pé ilẹ̀ ń ṣú, òkùnkùn bo ilẹ̀, tàbí òṣùpá ń yọ, kò ń jẹ́ kí àwọn tí ó bá ṣẹ̀ṣẹ̀ ti ayé dé mọ bí ọjọ́ ti ń lọ. Nítorí eléyìí, Olódùmarè ti ṣe ẹ̀dá kan tí à ń pè ní àkùkọ ọ̀run. Ìgbà tí wọ́n wọ inú ilé náà tí wọ́n rí ọkùnrin kan, wọ́n wí fún un pé àwọn fẹ́ rí àkùkọ ọ̀run. Ọkùnrin náà béèrè, ó ní, wọ́n fẹ́ fi ẹsẹ̀ rìn ni. Àdìtú Olódùmarè dáhùn, ó ní bẹ́ẹ̀ ni. Ṣe ni ẹni tí ó mú un lọ àti ẹni tí wọ́n bá sọ̀rọ̀ bú sẹ́rìn. Nítorí kí ẹnikẹ́ni tó lè rìn dé ibi tí àkùkọ ọ̀run wà, ìrìn oṣù 6 bámúbámú ni. Ilé náà ni ó ga ju gbogbo ilé ọ̀run àti ayé lọ. Orí rẹ̀ sì ni àkùkọ ọ̀run ń gbé. Kì í jẹun, kì í sì kúrò nínú iyàrá kan títí láé. Àkùkọ ọ̀run yìí àti ojú àti imú rẹ̀ bíi ti ènìyàn lórí, ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ méjèèjì bíi ti adìẹ ni. Ó tún wá lọ ní ogbe lórí, ó sì ní ìyẹ́ lápá, ṣùgbọ́n ó ga tó ènìyàn dáadáa. Kì í kọ bí àkùkọ nítorí ẹnu ènìyàn ló ní. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí ó ti máa ń ké nìyí. Ó di agogo kan, ọjọ́ 3, oṣù kejì, ọdún 1956. Ìṣirò ọmọ ènìyàn. Ó di agogo 2, ọjọ́ 6, oṣù kẹrin, ọdún 1957. Ìṣirò ọmọ ènìyàn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà tí àwọn tí ń rẹ́rìn ti fi àdìtú rẹ́rìn tán ni wọ́n ti kọjú sí ilẹ̀. Lórí èyí tí wọ́n dúró, wọ́n sọ̀rọ̀ sí i. Wọ́n ní,
gbé wa lọ sọ́dọ̀ àkùkọ ọ̀run. Wọ́n fẹ́rẹ̀ má ì tí ì dákẹ́ tán tí wọ́n bá ara wọn níwájú ẹ̀dá náà tí ó lójú ènìyàn, imú ènìyàn tí ó sì wà ní ogbé lórí bíi àkùkọ. Ó kí wọn dáadáa, ó kí àdìtú káàbọ̀. Lẹ́yìn èyí ni wọ́n wá sí ibi tí wọ́n ti lọ. Bí wọ́n ti jáde ni àdìtú rí àwọn ẹni kan tí wọ́n pa àtẹ tí wọ́n ń ta oúnjẹ. Ó bá wí fún ẹnìkejì rẹ̀ kí ó mú òun lọ sí ọ̀dọ̀ wọn. Bí ó ti dé ibi tí àwọn aláṣẹ wọ̀nyí wà, ó ní, n kò rò pé ẹ ní nǹkan tí ó wù mí jẹ. Gbogbo àwọn tí ó tún wà níbẹ̀ gbé òkìtì ẹ̀rín. Ẹnìkan nínú wọn sì dáhùn, ó ní, àwa ti wà kí ayé tó wà láti ọjọ́ ìwà. Kò sí oúnjẹ tí a kò ní rí. Kí lo fẹ́ jẹ? Àdìtú fèsì, ó ní iyán àti ọbẹ̀ adìẹ ni ó wu òun láti jẹ. Kò fèsì ọ̀rọ̀ yìí tí iyán àti ọbẹ̀ adìẹ fi bọ́ síwájú rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ẹni tí ó ń ta oúnjẹ fẹ́ gbé àwo fún àdìtú, àwo kò ṣeé gbé. Ó lẹ̀ mọ́ orí nǹkan tí wọ́n ti ń ta oúnjẹ. Ẹni náà bá béèrè, ó ní, tàbí o kò tí ì fi ara ènìyàn sílẹ̀? Òun náà dáhùn pé ó ti o. Onítọ̀hún bá dáhùn, ó ní, o kò lè jẹ oúnjẹ ọ̀run nígbà náà. Mo ṣe bí o ti kúrò láyé ni. Lẹ́yìn eléyìí ni ẹ̀gbọ́n àdìtú mú lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀. Ó bá ilẹ̀ sọ̀rọ̀ báyìí. Wéré ni wọ́n bá ara wọn níwájú òbírí ayé, bàbá àdìtú Olódùmarè. Àdìtú kò mọ bàbá rẹ̀ mọ́. Kì í ṣe pé ara bàbá rẹ̀ ti yí padà sí dígí bí ara àwọn ará òde ọ̀run, nítorí kò pẹ́ tí òun dé ọ̀hún. Ṣùgbọ́n ara rẹ̀ ti yí padà di ti ọmọdé. Orí tí ó ti kú fún ewu kò ní wóró ẹyọ ewu kan. Ṣe ni inú orí rẹ̀ dúdú mìnì jọ̀jọ̀ tí ó ń dán. Gbogbo ara tí ó ti hun jọ ti yí padà, ó ti di dídán. Òbírí ayé di ọmọdé padà. Ìgbà tí ó sì wòye pé ọmọ òun kò mọ òun mọ́, ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ. Ó ní, àdìtú Olódùmarè, ọmọ mi, èmi òbírí ayé bàbá rẹ nìyí. Èmi náà ni. Mo dúpẹ́ púpọ̀ fún ẹ̀yin èmi àti ìyá rẹ tí o ṣe dáadáa. Ìgbà tí a dé ìhín la tó rí pé ó fi owó púpọ̀ ránṣẹ́ sí wa kí a tó kúrò ní ayé. Àwọn tí o fi rán kò fi jíṣẹ́ fún wa rárá. Wọn kò tilẹ̀ fi tọ́rọ́ lásán jíṣẹ́ fún wa. Ọjọ́ 12 tí èmi àti ìyá rẹ ti fi ẹnu ba oúnjẹ mọ́ ni a kúrò ní ibùgbé àwọn ọmọ ènìyàn tí a wá sìn. Tiwa ní gbogbo eléyìí, a sì ní 50 ìránṣẹ́. Ẹnì kọ̀ọ̀kan ní 25. Èmi àti ìyá rẹ ni a sì jọ ń gbé. Ìyá rẹ ṣẹ̀ṣẹ̀ jáde nísinsìnyí ni. Ó lọ kí ọ̀rẹ́ rẹ̀ kan tí ó wà ní 600 máìlì síhìn ní ìṣirò ọmọ ènìyàn. Ṣùgbọ́n yóò ti dé ọ̀hún báyìí. Ó ti tó ìṣẹ́jú kan tí ó ti lọ. Ìwọ ọmọ mi, bí o ti ṣe ń hùwà ní kí o ṣe máa hùwà lọ. Ìwà òtítọ́ tí mo fi lé ọ lọ́wọ́ lóde ayé. Má ṣàì máa fi ara rẹ sí ipò ọmọnìkejì kí o tó máa hùwà sí ọmọnìkejì. Àánú kò tà púpọ̀ lóde ayé, ṣùgbọ́n ó tà lóde ọ̀run. Bí ẹnìkan bá wà nínú ìyọnu tí o fà á yọ nínú ìyọnu, bí ó tilẹ̀ kúrò nínú ìyọnu tán tí kò mọ̀, Ọlọ́run ọba ti kọ eléyìí nì sílẹ̀ fún ọ. Ó wà nínú àpò ọpẹ́. Kò sí ní ṣàì mú kí iṣẹ́ rere rẹ wúwo dáadáa ní ọjọ́ tí a ó bá wọ̀n. Sì wò ọmọ mi, ẹni tí iṣẹ́ rere rẹ̀ kò bá tẹ̀wọ̀n, olúwa rẹ̀ yóò tún lọ sí ọ̀run tí ó burú ju ayé lọ. Ìwọ yọjú wo ibi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá péjọ sí ní òde ayé, yálà nínú ilé ìsìn onígbàgbọ́ tàbí nínú mọ́ṣáláṣí àwọn onímàle, tàbí egúngún pàtàkì kan jáde, ènìyàn wọ́ tẹ̀lé. Kí lo rí? Ẹnì kọ̀ọ̀kan nínú wọn ni ó ní ohun tí ó ń bájà lábẹ́ aṣọ. Tí eléyìí lè jẹ́ làkúrègbé, tí onítọ̀hún lè jẹ́ orí fífọ́, tí ẹnìkan lè jẹ́ ẹ̀yìn dídùn. Àìsàn ẹlòmíràn kò ṣeé sọ sí òde. Bẹ́ẹ̀ ni kò sí bí ọba ènìyàn ti tóbi tó tàbí tí ọlọ́gbọ́n ènìyàn ti gbọ́n tó, tí Olódùmarè kò lè wí pé kí ikú lọ mú wá nígbà tí ó wù ú. Ìdàrúdàpọ̀ èrò ọkàn kọ́. Kí ọkọ máa ṣe nǹkan tí aya kò fẹ́, kí aya máa hùwà èké sí ọkọ, kí olówó fi owó rẹni jẹ, kí ọlọ́lá fi ọwọ́ ọlá gbani lójú,
láìṣẹ̀ láìrò, kí ẹnìkan máa dédé bínú ẹni, kí a sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni lẹ́yìn, kí a ba orúkọ rẹ̀ jẹ́ pátápátá. Irú nǹkan báyìí ló kún inú ayé. Lóòótọ́, àwọn ẹlòmíràn á máa yọ̀, ṣùgbọ́n ayọ̀ ayé kò ń jinlẹ̀ rárá. Ẹni tí ó bímọ lè ṣàìrí owó jẹun, ẹni tí ó rí owó jẹun lè ṣàìbímọ. Ènìyàn lè rí owó jẹun kí ó rí ọmọ bí, kí ọmọ náà ya òpè tàbí kí ó ya garawa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ wá wò ó, ọmọ mi, ǹjẹ́ kí ló burú bíi pé kí ẹnìkan tún lọ gbé inú ayé tí ó burú ju èyí lọ? Bẹ́ẹ̀ ni, ibẹ̀ ni yóò wà títí Olódùmarè yóò fi ṣe ìdájọ́ ohun gbogbo. Ìgbà wo ni a mọ̀ tí eléyìí yóò jẹ́? Ẹgbẹ̀rún ọdún ọmọ ènìyàn, ìgbà kan lásán ni ní òde ọ̀run. Ẹlẹ́dàá pàápàá mọ èyí, ó sì ti ṣí gbọ̀ngàn ìdájọ́ nísinsìnyí kọjá ìgbà méjì dáadáa. Èyí ni ẹgbàá ọdún ọmọ ènìyàn tí wọ́n ti bẹ̀rẹ̀ ìdájọ́. Síbẹ̀ wọn kò tí ì parí ẹjọ́ ìdajì àwọn ọmọ ènìyàn tí wọ́n ti fi ayé sílẹ̀ kí a tó bí Olúwa wa. Nítorí ẹjọ́ ẹlòmíràn ń pẹ́, òmíràn ń gbà ju ọdún ọmọ ènìyàn kan. Nítorí ayé ni èké wà, àìṣòdodo kò sí ní òde ọ̀run. Ọmọ mi, múra sí ìwà rẹ. Ó tó nísinsìnyí kí o máa lọ. Níjọ́ mìíràn wọn ó tún pè ọ́ wá, wọn ó sì ti gba ìwé sílẹ̀ dè ọ́ tí ó fi lè lọ wòran díẹ̀ ní gbọ̀ngàn ìdájọ́ Olódùmarè. Nítorí náà máa lọ ní ti òní ná. Ó dìgbà o. Mo gbàgbé, o kò tí ì rí ìyá rẹ. Jẹ́ kí n ránṣẹ́ sí i, yóò dé ní ìṣẹ́jú kan. Dúró díẹ̀. Ìgbà tí ó wí báyìí ni àdìtú Olódùmarè dáhùn, ó ní, bàbá, mo ṣe bí ẹni ibi tí ìyá mi lọ tó 1,000 máìlì. Báwo ló ṣe lè dé ní ìṣẹ́jú kan? Òbírí ayé rẹ́rìn-ín ní òde ọ̀run, ó ní, èyí ni kò ṣòro fún àwa tí a wà ní ẹ̀mí. A yàtọ̀ sí ẹ̀yin. Àwa lè gbé ẹsẹ̀ kan ní Èkó kí a fi balẹ̀ ní Kánò. A lè gbé ẹsẹ̀ ní Sókótó kí a fi balẹ̀ ní ìlú ọba. Bí ó ti wí báyìí, ó sọ̀rọ̀ sí ògiri kan. Ìṣẹ́jú kan pẹ́, ìpọ́njúdìran ìyá àdìtú Olódùmarè yọ jáde. Ṣùgbọ́n àdìtú kò mọ ìyá rẹ̀ mọ́, àti pàápàá tí ìyá rẹ̀ wọ irú aṣọ tí bàbá rẹ̀ wọ̀. Ara ìyá náà tún ti yí padà púpọ̀, kò hun jọ bíi ti àtijọ́, ó ń dán gbáà ni. Irun orí rẹ̀ tí ó sì ti ń funfun díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ rí kò ní funfun kan rárá mọ́. Ṣe ni ara rẹ̀ ń dán gbọ̀ọ̀rọ̀ tí ó tutù níní tí ó fani mọ́ra. Ìgbà tí ìyá rẹ̀ sì tilẹ̀ tún wí fún un pé ìpọ́njúdìran ni òun, tí ọmọ náà kò tún ṣe bí ẹni gbàgbọ́, ní òbírí ayé bá fi hàn pé ará ọ̀run ni àwọn. Ó wí fún ìpọ́njúdìran ìyàwó rẹ̀, ó ní, ìpọ́njú, jẹ́ kí a yíra padà sí bí a ti rí láyé fún un. Kí ló wí bẹ́ẹ̀ ṣe? Wéré ni ara àwọn méjèèjì yí padà tí wọ́n rí bí wọ́n ti rí láyé. Ẹ̀wù àkísà ọrùn òbírí ayé, ṣòkòtò jálajàla ìdí rẹ̀ lóde ayé, ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ tí ó ti gbẹ tí ó rí pẹlẹbẹ nítorí ebi, ara rẹ̀ tí ó dàbí ara ọ̀pọ̀lọ́ nítorí àìwẹ̀ fún àìní owó ọṣẹ. Gbogbo ìwọ̀nyí ló fi ara hàn gedegbe. Bákan náà sì ni ìpọ́njúdìran, aṣọ ìdí rẹ̀ fàya lápá kan. Gèlè tí ó wà lórí dàbí okùn ṣòkòtò lọ́wọ́ àkísà. Ara gbogbo rí bágibági. Párí ẹ̀rẹ̀kẹ́ rí pẹlẹbẹ. Iṣan ọrùn yọ, ó rí ṣanranṣanran. Ojú jìn sínú wòǹwò. Ọwọ́ rí jọwọlọ, ẹsẹ̀ rí jọwọlọ. Igbá àyà rí kẹ̀kẹ̀rẹ̀. Egungun ọrùn, egungun ẹ̀yìn, egungun ìhà, gbogbo wọn lènìyàn lè kà láti òdì ara. Ìgbà tí àdìtú wo àwọn òbí rẹ̀, ó bú sí ẹkún nítorí ó tún rán an létí ìyà tí ó jẹ wọ́n lóde ayé. Ṣùgbọ́n ó wá mọ̀ wọ́n pé àwọn ni gan-an. Ìgbà tí bàbá rẹ̀ tún paradà sí ipò wọn ọ̀run, tí ìyá rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ìsọ. Bàbá rẹ̀ ní, àdìtú, a yí ara padà bẹ́ẹ̀ kí ó bá lè mọ̀ wá ni. Ṣùgbọ́n
a kò sí nínú ìyà mọ́. Nǹkan ayọ̀ sì ni fún wa nígbà tí a bá ń rí i pé ayé tìrẹ dára ju tiwa lọ. Mo mọ̀ pé o kò tíì ní obìnrin. Ìgbà tí o bá máa ní i, àbúrò ọ̀rẹ́ rẹ kan ni obìnrin náà yóò jẹ́. Òun ni Olódùmarè dá mọ́ ọ bí o ti dá ìyá rẹ mọ́ mi. O tún ní nǹkan láti béèrè bí? Nítorí àkókò ń tó kí o máa lọ. Àdìtú dáhùn ó ní, bàbá, ìbéèrè kan ni mo fẹ́ ṣe. Ìgbà tí ẹ wí pé Ẹlẹ́dàá ti bẹ̀rẹ̀ ìdájọ́ àwọn ọmọ ènìyàn àti pé ó ti bẹ̀rẹ̀ tó ó lé ní 600 ọdún kan, kò sì tí ì parí ìdájọ́ ìdajì àwọn tí ó ti wà ní ayé kí a tó bí Olúwa wa. Kí ní ṣe tí ó pẹ́ tó bẹ́ẹ̀? Obìnrin ayé bá tún dáhùn ó ní, ọmọ mi, kò sí ìrẹ́jẹ lọ́wọ́ Olódùmarè, aláṣẹ ohun gbogbo. Gédégbé ni ó máa ń ṣe ohunkóhun tí ó bá ń ṣe. Kí ẹ̀mí ìdájọ́ tó dá ẹjọ́ ẹ̀bi fún ẹnikẹ́ni, ó ní láti fi hàn gbogbo ẹ̀dá ọ̀run pé òótọ́ ni ẹni náà jẹ̀bi. Gbogbo ẹlẹ́rìí ni yóò pè jáde fínífíní. Bẹ́ẹ̀ ni àti ohun tí ó lẹ́mìí àti èyí tí kò ní ni ó lè sọ̀rọ̀ níwájú Olódùmarè. Ohun tí ó jẹ́ kí ó ń pẹ́ ni èyí. Igi á jáde, á jẹ́rìí mọ́ ẹlòmíràn, á ní òun ni ó fi ṣe kùmọ̀ tí ó fi fọ́ ẹni ẹlẹ́ni lórí. Awọ á dáhùn, á ní òun ni wọ́n fi ṣe ẹsẹ̀ bàtà tí ọkùnrin mìíràn fi ta ìyàwó rẹ̀ ní ìpá títí tí oyún fi ṣẹ́. Ìṣọ́ á ní òun ni wọ́n gbá mọ́ orí olórí mọ́lẹ̀ tí àwọn ọlọ́ṣà fi kó nǹkan rẹ̀ gbogbo lọ. Okùn á ní òun ni wọ́n fi dé obìnrin kan mọ́ igi tí wọ́n fi kó ohun gbogbo tí ó ní. Àdá ní òun ni ọkọ kan fi ṣá ìyàwó rẹ̀ pa. Egbò igi gbogbo á kó ara wọn jọ. Wọ́n á ní àwọn ni ìyálé kan papọ̀ tí ó fi pa ìyàwó. Àwọn mìíràn á ní àwọn ni obìnrin kan papọ̀ tí wọ́n fi yí orí ọkùnrin ọlọ́kùnrin. Ata ọbẹ̀ ń jẹ́rìí, ẹ̀fọ́ ń jẹ́rìí, ilá ń jẹ́rìí, ẹ̀gúsí ń jẹ́rìí, iyọ̀ ń jẹ́rìí, àlùbọ́sà ń jẹ́rìí, tòmátì ń jẹ́rìí. Bẹ́ẹ̀ ni ohun gbogbo ń jẹ́rìí mọ́ ọmọ aráyé. Nǹkan tí ó ń jẹ́ kí ẹjọ́ ẹnìkọ̀ọ̀kan pẹ́ nìyí, ọmọ mi. Ìgbà tí òbí ayé ti fèsì báyìí, kò tún sí nǹkan tí ọmọ sì tún fẹ́ béèrè mọ́. Ó bá kí ìyá ọmọ náà kí. Obìnrin tẹ̀lé ọmọ rẹ̀ jáde. Bí ó ti jáde tán ni ó fà á lé ẹnì kan báyìí lọ́wọ́ pé kí ó fi ránṣẹ́ sí inú ayé. Ẹni náà bá gbé àdìtú lé èjìká, ó bẹ̀rẹ̀ sí í fò lọ. Nígbà tí ó ṣe, ó dé etí odò ńlá kan tí ó dàbí òkun ṣùgbọ́n tí ó mọ́lẹ̀ gaara. Ibẹ̀ ló ti mú àdìtú tí ó kó ẹsẹ̀ rẹ̀ méjèèjì sí òkè tí ó sọ ọ́ sínú omi. Ìgbà tí àdìtú máa jáde nínú omi yìí, ó bá ara rẹ̀ lórí ibùsùn rẹ̀. Àṣé àlá ni ó ti ń lá. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa ká lọ nínú kíka ìwé ìtàn yìí. Ẹni tí ó ka ìwé ìtàn yìí sí yín létí ni Adéṣọlá Òbínúgà, aya Ọlábọ̀adé, láti orí ìpele tí a ti ń fi èdè Yorùbá dábìrà, ẹwà èdè Yorùbá. Ẹ ṣeun.